Hi everyone, òní tó jẹ́ episode kejì a máa sọ̀rọ̀ nípa àwọn òwe tí àwọn àyàn máa fi ń kíra wọn yálà báyà wọ́n pàdé àwọn lóde àbí wọ́n rí àwọn níta tí wọ́n fẹ́ kíra wọn. So òwe alákọ̀ọ́kọ́ tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ó ní àwa ara wa ríra wa ológìní rán mẹ́kùn, àwa ara wa ríra wa. So mo máa pẹ́ lórí gẹ́gẹ́ náà. Òwe ẹlẹ́ẹ̀kejì tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lóyún òní ó ní ẹ mà kú ìkàlẹ̀ àyàn bàbá galú, ẹ mà kú ìkàlẹ̀. So òwe ẹlẹ́ẹ̀kẹta tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí òun ni Sáwóró ní ìlú wíwá, ìlú tí e ṣe sáwóró kì í ṣe ìlú gidi, sáwóró ní ìlú wá. So and the last òwe tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí òun ni igi pọ̀ nígbó ká tó fọmọ̀ gbẹ́gbẹ̀du, bàbá mi kò nítorí mi bàjẹ́. I will say it again. Igi pọ̀ nígbó ká tó fọmọ̀ gbẹ́gbẹ̀du, ìlú bàbá mi kò nítorí mi bàjẹ́. Now we're playing it. So that's all for today. I mean, Ayantunji.